báwọn àgbàlagbà ọlọ́run ṣe ní. كل من كان أوصافه هكذا لا بد من إكرامه واحترامه. Gbogbo ẹni bá ti wá yí báyìí, ó jẹ́ pé gbogbo kwalifikẹ́sà yìí lè ó ní ọ̀dọ̀. Ó ń tọ̀ wọ́n bá ti dé, béèyàn bá ti rí ló ń tọ̀ wọ́n, èèyàn gbọ́dọ̀ kọ́ ń tọ̀ wọ́n lé dáadáa. هو العالم القدير المشهور الذي أظهره الله في زمن اسمه عيسى. Ọ̀hún náà ni bàbá tó jẹ́ àfà onímọ̀ tí gbogbo wa náà mọ̀ tí ká mọ̀ wọ́n tí wọ́n gbajúmọ̀. Àfà wa Sẹ́yìn Abu Bakr Isa Ọ̀fẹ́. في كل زمان فقره Gbogbo àsìkò ló ní ìyẹn ìrántí ẹ̀. ولكل زمان بلاغه Gbogbo àsìkò ló sì ládàáwò tiẹ̀. ولكن كل من رأى نفسه من فقر الزمان أو من ملح الزمان أو من عسل الزمان ليس له إلا أن يحمد الله. Ṣùgbọ́n gbogbo ẹni bá ríra rẹ̀ tó bá ra rẹ̀ wípé nínú fáàrí inú ìgbà ni mo wà, nínú iyọ̀ inú ìgbà ni mo wà, nínú oyin inú ìgbà ni mo wà. Gbogbo ẹni bá ti wá bára rẹ̀ bẹ́ẹ̀, kò sí ìkankan tó yẹ kó máa ṣe ju pé kó máa fọ pẹ́pẹ́ lọ́wọ́ lọ. كل ذلك لا يرثها الله لأحد إلى أن يكون متوجها عالم متوجها متعبدا. Gbogbo eléyìí tí bàbá yìí wí yìí, Ọlọ́run kì í jogún ẹ̀fẹ́ nìkan, àfẹ́ ní bá jẹ́ ọ̀dọ́ tó kéwú tó kẹ́kọ̀ọ́ tó sì ní tẹ̀lébà pẹ̀lú tó ní. وهو منهم. Ẹni tó sì dé wá bá wà yìí, àbá wa ṣe Abu Bakr yìí sábà wà fẹ́ yìí, onítẹ̀lébà ni wọ́n. أول زيارته إلينا Àkọ́kọ́ bíbẹ̀wò wọn sí wọn lélẹ́yìí بسبيله. nítara. إن لم يكن معنا روحه لا يلين. Wọ́n tí ẹ bá ṣe pé ẹ̀mí wọ́n ti ń bẹ pẹ̀lú wa tipẹ́tipẹ́ tẹ́lẹ̀ náà ni ara wọn ò ní lórí. لأن الروح هو الأصل Nítorí pé ẹ̀mí nìpìlẹ̀, والجسد والقرار. ara kàn jẹ́ ẹ̀ka fún ẹ̀mí ni. Nítorí ẹ̀, لابد أن نتوجه إلى الله تبارك وتعالى أن يزيل القلوب. bàbá làwọn pẹ̀lú bọ́lá wọn wípé bọ́lá wọn bá gùn wọ́n lẹ́mìí. نسأل الله تبارك وتعالى أن يزيل القلوب. Àwọn bàbá làwọn pẹ̀lú bọ́lá wọn wípé bọ́lá wọn bá gùn wọ́n lẹ́mìí. وأن يزيده العافية كاملة. Àlàáfíà tó sì pé ní kí Ọlọ́run máa ṣàlékún fún wọn gbogbo ìgbà. كل من كلف بإرسال لابد أن يكون له عافية كاملة. Nítorí wípé gbogbo ẹni tọ́lọ́run bá ti làábọ̀ lọ́rùn láti máa jíṣẹ́ rẹ̀, ó tọ̀hún kò gbọdọ̀ má lẹ́yìn àáfíà. يكلف رسالة على نفسه Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n rí àwọn tó wọ́n yára wọ́n ń ṣe kèéṣe fọ́lọ́run ìránṣẹ́. ولكن إذا لم يكن معية الله فيه Nǹkan tí ọ̀bá ti sí bíbí bẹ̀rẹ̀ lọ́hùn bẹ́ẹ̀. الناس يهاجرون. Gbogbo àwọn èèyàn ni wọ́n padà kọ́ ọ́ lẹ̀. Gbogbo àwọn èèyàn ni wọ́n kúrò lọ́dọ̀ rẹ̀. Nítorí ẹ̀, مما لا شك فيه èyí tí ò sí èméjì ń bẹ̀. ظهرت العلامة أن الله هو الذي بعثه. Àpẹẹrẹ ti hàn wípé Ọlọ́run ló rán àbá wa Ṣéèkì Ìsá Abu Bakr bàbá ọ̀tẹ́níṣẹ́. كما بعث الله شيخه Gẹ́gẹ́ bọ́lọ́run ṣe ránṣẹ́ ìhù wa àbá wa Ṣéèkì Yáyá Àbírù Ìdè bọ́lọ́run ṣe rán wọn ṣẹ́. Torí ẹ̀, إنسان بعد الكمال لا يعتذر. àbùkù lẹ́yìn gbígbé òní gba yín bàbá ọ̀tẹ́. بسم الله. Bí ó ṣe nínú pẹ̀lú kun Ọlọ́run. بابه أتايته. Àbùkù lẹ́yìn gbígbé òní kanlẹ̀kùn ilé ìdásígbé wọlé. Bí ó ṣe nínú nù pẹ̀lú kun Ọlọ́run. Ẹni tó bá yọdú sí tí bàbá wí yìí, àbùkù tí ẹ̀ ní dẹ́nu ọ̀nà wa kò ní kalẹ̀ fún wa pẹ̀lú pé yóò wọlé. لا تدخل
الأشقياء àwọn eléyìí wéyàn. هو الذي يكذب لمن رضي الله عنه. àwọn eléyìí wéyàn ni wọ́n máa ń bínú ni wọ́n máa ń kó ìyá ni wọ́n máa ń sọ̀rọ̀ ẹni tọ́lọ́run yọ́nú sí lẹ́yìn. torí ẹ̀. ما دام في الدنيا سعداء لا يأتي به غضب من الله ومن الناس. bàbá wa lọ́wọ́ rò ní gbogbo bá tí àbá wa bàbá ọ̀tẹ́ bá ń bẹ láyé àbùkù oníkan yìí o. ẹ jókòó dáadáa. wa alaikumus salam wa rahmatullah. Ilé àbá àtàbà wọn ló ń lọ. náà. Ẹni tó bá ti rí alif huwa al-qaim huwa tawhidi bẹ́ẹ̀ni. لا يتصل بألف. الألف ألف alifu ni alifu. لذلك يقول الفاء ألف torí ẹ̀ ni wọ́n ní pé alifu. رجل وينام ألفا. ẹni tí wọ́n máa ń pè ní àbá ní ẹgbẹ̀rún èèyàn tó lọ́pọ̀ ẹ̀rọ kan. ألف ألفا. nítorí pé alifu alifu yẹn ni wọ́n sọ di àbá àlfà àlfà ìtumọ̀ rẹ̀ ní ẹgbẹ̀rún èèyàn. Máìkì dà. الناس ألفوا إليهم ẹgbẹ̀rún nínú àwọn kan nínú àwọn aṣáájú yẹyẹ. الناس ألفوا. 1,000 ní bá jẹ́ ní kìí ta tó jẹ́ lábúrú 1,000 wọn. tó ṣe àwọn akáàkùn ìṣẹ̀bí náà fún ní àwọn àkọsílẹ̀ oríṣiríṣi. أيام الله عليكم. وويل كالألف أمر بهذا. وويل من أسباب يميني كالألف إن أمر عناء وويل كالألف أمر àwọn ọ̀kan nínú àwọn tí ẹni ọlọ́run bá tọ́ fún oṣù kó lẹ́nu wọn ọgbọ́n rí wọn ẹgbẹ̀rún èèyàn jẹ́ ní amúlò àná nígbà tó ọ̀rọ̀ bá nira nígbà tí àwọn kan bá ń sá kúrò àwọn ni wọ́n mọ lóko ẹni wọn pọ̀. ṣe bẹ́ẹ̀ ló máa ń kó àmì ṣe ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún àjẹmọ́ kẹwàá nǹkan kó mọ̀ jẹ́ bí ẹ̀ ṣe lówó yọwọ́. Masha Allah. Ẹsẹ̀ ìkùnà tí wọ́n fún wọn lẹ́yìn àgbàlagbà ẹsẹ̀ kọ́ kẹ́kọ́ fún wọn. Kẹ́mọ́n ẹsẹ̀ máa lo kìlọ̀ gba owó àwọn èyí olówó làwọn ilé ìwà láti. Àwọn eléyìí olówó ni wọ́n. Wọ́n kò ní ìbọn gbà gbogbo ìjẹ́ ìjọba máa ṣe káwọn ìjọba àti máa ń tẹ́lẹ̀ ìjọba ìjọba ní ìrẹ̀ kí wọ́n fi sí. Torí àìsàn kó sọ̀rọ̀. Ọ̀pọ̀ bá dá aṣọ nísìnyí. العالم Ọgbáyé كان كما وصفه الرسول. ó ti wà ní gẹ́gẹ́ bí ànẹ́bí ti ṣàlàyé rẹ̀. Sọ̀rọ̀ bàbá. Ilé ìtasọ̀ nípa rẹ̀ ara ìgbọ̀. Ó ló sọ díẹ̀ nípa jàmá Láti ẹ̀rọ ìjọba. tí ó fi gbà wá yẹ̀ jù. Ó